ẹ dákun ẹ bá mi ṣàdúrà fún Fọláṣadé Òjó ìyálọ́jà general ọmọ president wa Tinubu ẹ bá mi ṣàdúrà fún ìyálọ́jà general o màmá ẹ má kọjá àyè yín ẹ má kọjá àyè yín owó tí bàbá ṣe tí ò pé kọmọ náà tún ra wọlé ó ga o bọ́lá tún wá já sí báyìí torí Ọlọ́run níbo la já sí báyìí bàbá Ọbásanjọ́ ti bàbá Ọbásanjọ́ sàálẹ̀ ẹ bọ́ra ooru sàálẹ̀ bàbá àgbàlagbì tó wá ń fasẹ́ mu mi Ọbásanjọ́ ti sọ̀rọ̀ síta bàbá ẹjọ́ torí Ọlọ́run tẹ́ ń wò mí èwo nínú àwọn politicians wa ló travel lọ sí Kenya àbí wọ́n sá lọ sí Kenya ni mi ò mọ̀ o ẹ̀yin lẹ sọ pé wọ́n sá lọ sí Kenya o èmi believe pé àwọn tí wọ́n ń jà ní Kenya bàbá lọ bá wọn settle ẹ̀ ni wọ́n finá sórí òrùlé tí wọ́n lọ sùn iná tó ti kẹ̀ lórí páànù tó ti kẹ̀ bàbá dẹ̀ filẹ̀ bàbá lọ sùn wọ́n lọ Kenya nígbà tí Nigeria is about to lana bàbá fò wọ́n lọ sí Kenya mo wá fẹ́ bi ẹ̀yin ọ̀dọ́ yìí ẹ̀yin ọ̀dọ́ Nigeria ẹ ti ń ṣẹ̀ mí o èwo nínú yín ló po memory card mọ́ ẹ̀kọ́ fún àwọn bàbá yìí tí wọ́n mú èwo nínú yín ló mú speaker ló ti bọ àwọn bàbá yìí nínú ẹ fi wọ́pọ̀ ẹ fi wọ́dọ̀ wá ẹ fọ àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ wọ́n wá ń bọ́ta fò Gbénga Daniel náà bọ́ta ń jẹ́ o ó náà sọ̀rọ̀ mi ò gbà pọ̀ I don't hear wetin dem will talk ya you say ìsìnkìní àwọn ọmọ burúkú wọ́n ti speaker àwọn bàbá ní bàbá lọ fún àwọn bàbá wa ń kà everybody wa ń bọ́ta bàbá Ọbásanjọ́ ní ẹ̀yin olóṣèlú Nàìjíríà wọ́n tó bá mú yín sọ́wọ́ wọ́n lè jẹ́ yín máa gbẹ èmi kọ́ ni mo sọ̀rọ̀ Ọlọ́run ẹ máa rí fídíò máa play fídíò bàbá Ọbásanjọ́ fún yín wọ́n tó bá gbà yín mú wọ́n ní ẹ̀pọ̀n yín wọ́n máa sọ di bọ̀ọ̀lì ni wọ́n ní gbogbo àwọn ọmọ tálíkà tẹkọ̀ tẹ́ ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún tí àwọn ìyá wa lọ ń ṣe alábàárù táwọn bàbá wa ń ṣe bírí so pé ta fi kọ́ ẹ̀kọ́ ta tún wá kúrò nílé ẹ̀kọ́ tá a jáde tán ta rọ́jú kọ́ ẹ̀kọ́ tó yè koroko ṣùgbọ́n ilé ta ti máa ṣiṣẹ́ ta ti máa rí owó fi ra ẹ̀kọ́ fún àwọn bàbá àti ìyá wa kí wọ́n gbé mu owó tó yẹ kẹ́ fi kọ́ ilé iṣẹ́ yẹn ẹ tún kó lọ sókè òkun bàbá Ọbásanjọ́ ní àwọn ọmọ tálíkà wọ́n ti ṣe tán tó máa kọ́ yín lẹ́kọ̀ọ́ wọ́n lórí yín máa pé ó máa ná mọ́ máa sẹ̀pọ̀n bàbá ní we are sitting on gunpowder the last time tí mo check ó dàbí pé bàbá Ọbásanjọ́ wọ́n ṣe politics ní Nàìjíríà bí mo ti gbàgbé ni mo ní kí n béèrè lọ́wọ́ yín kí ẹ rán mi létí comment section ó dàbí pé wọ́n ṣe president ológun rí àbí 90 kíni ẹ bá mi kọ sí comment section wọ́n tún bá ṣe ogun lẹ̀ ó dàbí pé wọ́n tún ṣalágbádá náà ọdún mélòó ni wọ́n lò àwọn nǹkan tí bàbá Ọbásanjọ́ wá ṣe ní Nàìjíríà tó fi fix Nàìjíríà ẹ bá mi kọ sí comment section bàbá àwọn ọmọ wa tí wọ́n kàwé graduate wọn ò ríṣẹ́ ẹ sọ wọ́n di àkàwé má ríṣẹ́ tó máa mọ nọ́mbà ọkọ̀ wọ́n á wà nílé ẹ tó bá fẹ́ text message sí boyfriend díẹ̀ tí òun bóyá máa text sí anẹ́lẹ́bá mi kò bọ́dá Kàbírù wà akọ̀wé ẹ bá mi ka àwọn MTN yìí wọ́n lè má send message sí mi ẹ bá mi ka tí wọ́n sọ ẹ bá mi sọ tí glo wí èyìnbó wo náà ń sọ àwọn ni wọ́n bá àwọn ará àdúgbò wọn pé customer care Ọbásanjọ́ ní wọ́n á ṣe sàndóró fún yín ká tó lọ sọ́dọ̀ bàbá Ọbásanjọ́ ṣe gbọ́ pé senator Uba kú lẹ́nìí yes senator Ifeanyi Uba ó fún àwọn APC ní 70 kíní kan million níjọ́wọ́ was it not 2 or 3 days ago tó fún wọn ní 70 kíní kan million well may he so rest in peace o on those slum ní hòtẹ́ẹ̀lì ẹ̀ ní London ó dẹ̀ kú bẹ́ẹ̀ ẹ bá wa ṣàdúrà fún ó yọ Ọlọ́run
kí tó padà wá sórí ọ̀rọ̀ Ọbásanjọ́. Ìyá Fọláṣadé Òjó, ìyá lọ́jà general, kí nìkan tí mò ń gbọ́ yìí ṣé lóòótọ́ ni? Ọlọ́run kò jẹ́ jẹ́ òótọ́, Ọlọ́run kò jẹ́ jẹ́ òótọ́, wọ́n parọ́ ọmọ yín ni. Àwọn obìnrin wọ́n ti gbé orò jáde fún Fọláṣadé Òjó ọmọ Tinubu, ọmọ president ìlú wa, èmi ọ̀rẹ́ ọmọ Tinubu. Wọ́n ti gbé orò jáde fún Fọláṣadé Òjó. Orò Èkó la ṣì ń dúró dè. Wàhálà dàbí crayfish. Orò tèkó la ṣì ń dúró dè lọ́la fáwọn protesters. Ṣùgbọ́n àwọn Ẹ̀dó wọ́n ti gbórò jáde o. Àwọn màámi tọ́nà máa ń rìn lọ́sàn-án gangan máa ẹyẹ lọ. Tọ́nà máa ń fò lọ́sàn-án gangan. Wọ́n ti gbórò jáde fún Fọláṣadé Òjó. Tinubu. Even Tinubu jàgàbá fún ààrẹ lọ sí kíní wọ́n ní Ẹ̀dó no be Lagos. Ìyá Fọláṣadé Òjó tó bá yẹ pé lóòótọ́ ni fídíò tí mo fẹ́ play ká tó wá play bàbá Ọbásanjọ́. Tó bá yẹ pé lóòótọ́ ni gbogbo àwọn adviser yín, àwọn ẹsẹ yín, àwọn PA yín ó yẹ kán lọ tì wọ́n mọ́lé ni. Ká tẹ̀sán pé yín ò lè think straight mọ́ níbi tọ́rọ̀ òde dúró yìí. Bóyá memory yín ti full pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ yìí tí wọ́n gbé ìdí bàbá Tinubu tí wọ́n gbé ìdí wọn sórí gas cooker tí wọ́n yan bàbá yẹn díẹ̀díẹ̀. Tó bá pásìkò yìí ní ẹ̀yin tí wọ́n pẹ́ ẹ fẹ́ lọ ṣe kinní kan ìyá Fọláṣadé àwọn tí wọ́n advice yín ó yẹ kán lọ kó gbọ́ wọn sátìmọ́lé ni. Ọlọ́run àmọ́ mo trust yín kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ n tẹ́yìn bá lérò ẹ bá mi kọ sí comment section ṣé ti tẹ thumb up lórí show ìyàbẹ̀ kan ṣì ń wò lọ ni ẹ tẹ thumb up lórí ẹ̀ ìtí mo analyse fún yín náà ó sì tó ní nǹkan ẹ jẹ́ á gbọ́rọ̀ ẹ jẹ́ á wo àwọn olóró náà tó lọ sọ́dọ̀ bàbá Ọbásanjọ́ yìí mi ìṣọ́pọ̀ òótọ́ ni Ọlọ́run mo dá òtún ẹ sọ̀rọ̀. We've been in this association for years, 50-something years. We dey exist. We never see any challenge. Barely 1 week now, we come here say they wan come. Who be them? Tinubu daughter wan come inaugurate person. For in Lagos State, nobody dey go there. So for Edo State, she know me. Me know her. We dey go there. That time we dey go there do meeting for there. But few months now, we don hear say he wan go put another person. Hey. We no go gree. Make him hold in Lagos State. Yeah. Me no go come here. I no go Lagos State now go impose person there. So na me, na I get Edo State Market Women Association. If he say he wants me, make he come tell me. Bring market women, I go say, oh yeah. They could have followed. But this one we want to do so we not go take her. We not go take her from her. Because politics they come, they go. We remain inside market. Because person don't figure meet for Fọláṣadé Tinubu, make it go put person for Lagos State. You know possible. So that's why you not still work because now about Bini, now he get us for here. Now he get market. Now he be our grandpa father. Now governor, any governor will come. Now he be our small papa. Even Oshomole be our papa before. Lucky Benezio be our papa. Ojegu be our papa. Oh. You don't see her? Short it clear.
wípé Edo no be Lagos ṣó ti clear wípé Edo no be Lagos àwọn ìyá ti gbé nǹkan jáde o ẹ̀bẹ̀ àwọn tó nǹkan tó wà lọ́wọ́ wọn tí wọ́n mì àwọn ìyá ti gbérò jáde o orò tí wọ́n nìyẹn ọba àtọ́pàyè iṣẹ́ ọba àtọ́pà ohun yẹn nìyẹn wọ́n ní gbogbo ohun tẹ́ ń ṣe ní Lagos State wọ́n ní ẹ má gbé dọ́dọ̀ àwọn wọ́n lámọ̀lá tí ò lọ́bẹ̀ wọ́n ní ẹ má gbé déwájú àwọn wọ́n láwọn ò fẹ́ wọ́n láwọn ò gbọ́ páà wọ́n láwọn ò fẹ́ gbọ́ wọ́n ní ẹ mú wàhálà yín dúró ní Èkó Edo no be Lagos o this is what we are telling you we are not one àwọn ará Edo wọn kí ẹ bóyá ọmọ president nìyí kí ló kan orú àwọn ìyá yẹn ìyá black kí ló kàn wọ́n tó bá pẹ́ Lagos State ní nísìn oníkàlùkù àmàrà bàbá ni ẹ bá mi ra bàbá fún ìyá lọ́jà o ìyá lọ́jà alágbára nínú ilé tó bá pẹ́ ilẹ̀ Yorùbá ni ní respect kódà àwọn tí wọ́n tó ìyá yín wọ́n máa kúnlẹ̀ ní ìyá wa o màmá wa o mọ́mì wa o ẹ dákun o àwọn eléyìí wọ́n ti gbé nǹkan mi ẹ pé wọ́n dúró tán ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sórílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọṣọ pupa fún yín wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mi ṣokoṣokoṣokoṣoko bí wọ́n bá ṣe rú ẹ̀ ní Lagos State ọlọ́pàá ní ó lọ kó ọlọ́pàá báwo tètè fẹ́ ṣe tó bá dánwó ẹ̀wò ní Lagos State pé Fọláṣadé pàṣẹ àbí mo parọ́ èyí tẹ́ ń wò mí ìyálọ́jà pàṣẹ ìwọ ní ìwọ kan sọ pé ò gbà àwọn bọ́ìsì ò ní jẹ́ kó rí ṣọ́ọ̀bù sí ńjọ́ kejì àwọn eléyẹ pé wọ́n dúró tán nígbà tí Jagaban fún ara wọn lọ sí kí ni wọ́n sọ fún pé Edo no be Lagos Edo no be Lagos bí bàbá ṣe lọ náà ṣe bọ̀ bí ẹlẹ́bì náà bá wálé wọ́n lọ sí Edo wọ́n padà wálé bẹ́ẹ̀ ni nọ́ọ̀tì ṣìngbáká tó yọ òsì kò yọ ṣíṣì they know what they want they know their right and their baba ọba àtọ́pàyè ìṣe always stand by them ó wà lẹ́yìn wọn gidigba ni àwọn governors wọn wà lẹ́yìn wọn gidigba ni ṣe ti ń pariwo wọ́n pa wọn ó ṣe kíní kan mélòó náà lọ jí gbé l'Edo State ṣe pé wọ́n kàn àwọn àgbàtọ́lómi nínú tí ò kí ń mì làwọn ẹ pé wọ́n dúró sórí ọwọ́ wọn ni èèyàn mélòó náà jí gbé l'Edo State bó ṣe ń lọ pa wọ́n ní Benue State mọ́lé tó ń jí wọn gbé káàkiri tó ń pa wọ́n káàkiri mélòó lẹ́gbẹ́ pé wọ́n lọ pa ọba àtọ́pàyè respect himself and so bí àwọn gbogbo àwọn aráàlú ṣe respect ẹ ọba àtọ́pàyè of Benin tó máa pé akọni bá máa fi ìdàdàlẹ̀ gàràgà ni ọba àtọ́pàyè iṣẹ́ ọba àtọ́pàyè ò tí ì bọ́ta ọjọ́ kan kó ní mùsùlùmí ló dáa kìrìsìtẹ́nì ò dáa oníṣẹ̀ṣe ò dáa ọba àtọ́pàyè ò tí ì bọ́ta ọjọ́ kan kó ní ìṣẹ̀ṣe ló dáa o mùsùlùmí ò dáa kìrìsìtẹ́nì ò dáa ọba àtọ́pàyè ò tí ì bọ́ta ọjọ́ kan kó ní kìrìsìtẹ́nì ló dáa o mùsùlùmí ò dáa oníṣẹ̀ṣe ò dáa ọba àtọ́pàyè ẹ̀ tí màá rí pati kó máa fa iṣan ẹran ó dúró ti àwọn èèyàn náà dúró tì ní wọ́n ní Edo no be Lagos o ìyá ṣe ń gbọ́ Edo no be Lagos ẹ má lọ o ìyá Fọláṣadé ẹ má lọ o tẹ bá dẹ̀ fẹ́ lọ ìyá blaki ẹ pé blaki kíní kan ló kọ ìyá yẹn ẹ pè wọ́n o ẹ bá wọn sọ̀rọ̀ o èmi ò ní fẹ́ gbọ́ pé wọ́n ní wọ́n lé ọmọ pírẹsidẹ́ǹtì lókúta o ṣé mo pé àwọn ìyá tó wà ní Edo ọtí Naomi o ṣé pé àwọn ìyá tó ti mu ọ̀rọ̀ wà nínú wọn mo wo fídíò kan tí ìyá kan girama ni tó bógò mọ́lẹ̀ pọ̀ Edo ni o Edo ni o àwọn agbèrò Lagos State ò lè tẹ ilé yín lọ sọ́dọ̀ àwọn ìyá yìí àwọn ìyá eléyìí sán lórí o àwọn ìyá yìí ti forí gbà nǹkan o ìyá tó bá fẹ́ lọ ẹ lọ wọ́ àbí kẹ́ ẹ pè wọ́n pé tọ̀ mò ń bọ̀ ẹjẹ́ sẹ́tù àmì kébìlì kẹ́ ẹ gbà sí wọn lẹ́nu pé Edo no be Lagos if not àwọn eléyìí wọ́n gbọ́ pa wọ́n ṣe kí ni wọ́n gbọ́ pa ẹ̀rọ tó mọ̀lẹ́ náà bó ṣe ranjú tó náà ń bọ́ta orí everybody ń gbóná Nàìjíríà báyìí o wọ́n ní enough of godfatherism o enough of
God daughterism o wọ́n láwọn ò gbà ọ̀tọ̀ kí ti ẹ̀ ń tèmi kí ló kàn mí tí ó kàn mí mélòó mo fẹ́ advice yín tẹ́ fẹ́ gbọ́ ọmọ tálíkà èyí tẹ́ ń wo show ìṣẹ́ ti turn pop ẹ bá wa tẹ turn pop lórí show yìí kó lè bá recommend ẹ̀ kó lè bá àdọ́dọ̀ ìyá Fọláṣadé Òjó ni tẹ́wọ̀ yìí gbé fọ́tò wọn sẹ́gbẹ̀ẹ́ kó lè bá àdí ọ̀dọ̀ wọn kó lè mọ̀ wípé ẹ̀dùn ló bí Lagos kó lè bá àdọ́dọ̀ bá Tinubu kó lè bá àpè ìyá Fọláṣadé Òjó wípé wá ṣe lásìkò tí wọ́n gbé dìbì sórí gas cooker yìí ni wọ́n tún ṣe tó ń ṣe yìí kí àbá Tinubu lè bá àwọn ọ̀nà wọn ni ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ìbọ̀rọ̀ o dáàdì mi ìbọ̀rọ̀ o sọ̀rọ̀. Warning about this, and all over Africa we are all sitting on a keg of gunpowder because the youth, and there's virtually no exception in Africa where the youth are not angry. They are unemployed. They are unempowered, and they see nothing other than hopelessness. And in a situation like that, what you have from frustrated youth is anger. And when they have no hope, and if you really want to kill any human being, take hope out of his life. Yeah. And that is what is happening. And they have nothing to lose. And they have, well, if you have nothing to gain, you are jobless, you are not empowered, you are in poverty, and then you see your leaders, some of them in obscene affluence. Then what do you do? You are a human being, and the resources of your country is provided for that country by God for the benefit of all the citizens of that country. Absolutely. I remember in 2011 when the Arab Spring was sweeping across North Africa, and then you came to Kenya a couple of years later, and we were talking about that, and then you coined a phrase that I remember all to this day. You said, from the Arab Spring, there will be an African winter. Is this what's happening? It's the beginning. And if no adequate attention is paid to the needs of the youth in Africa, the autumn will turn to winter. And it'll be ugly. It will be very ugly for all of us. Tell me something, Mr. President. Yara, this is just the beginning of the end. This is what? Just the beginning of the end. Gbogbo resources ta ní Africa. Bí ti ẹ mọ̀ tàwọn ìlú tó kù, mo mọ̀ ti Nigeria. Gold ta ní Nigeria. Mo rí mo pon pon politicians yìí wò. Ló gbé gold yẹn síbẹ̀. Ẹ sọ̀rọ̀ now. Ta ní nínú yín? Ni ìyá ẹ jẹ́ originator gold. Tó wà ní Nigeria. Elédùmarè ló fi bless Nigeria. Ṣùgbọ́n ẹ̀yin kan lẹ ń kóná. Bàbá wa ndé ti sọ pé Tolúwa ló ní ilẹ̀. Ayé àtàwọn tó tẹ̀dó sínú ẹ̀, right? Ní Bíbélì sọ, bàbá wa ndé sọ pé Tolúwa ní ilẹ̀ àtàwọn tó mọ̀tàn. Ẹ ti change Bible verse fún wa. Tolúwa ní gold. Àti ẹ̀yin politicians in Nigeria. Tọ́wọ́ yín wà lókè. Àwọn ṣàkó, àwọn igi tí wọ́n ń sun nínú igbó lẹ́yìn bàbá wo lọ́wọ́ tí wọ́n fi ṣe èédú tí wọ́n tà. Bàbá ńlá bàbá yìí politicians mélòó ló gbin igi yẹn sínú igbó inú àwọn forest wa. Ṣùgbọ́n Tolúwa ní ilẹ̀
tolúwa ni igi tolúwa ni èédú tó dà àtẹ̀yin tẹ́ jẹ́ politician kò kan aráàlú. Epo tó wà Nàìjíríà tó ní ọrọ̀ ajé ẹlòmíì nílùú mi wọn ò ní ju epo lọ. All they have is oil and they are enjoying. Epo tó wà Nàìjíríà mọ̀rí mọ pọ̀npọ̀n èwo nínú yín ló gbé epo yẹn síbẹ̀. Nigeria is naturally blessed. Ṣùgbọ́n tolúwa ní epo àtẹ̀yin politician Nigeria. Àwọn nǹkan mèremère tí wọ́n rí Nigeria bá mi kọ sí comment section. Little tó rí Nigeria pòrí mọ pọ̀pọ̀ ta ni nínú yín ló lọ gbé sínú ibi tó wà tí wọ́n ti rí. Ṣùgbọ́n tolúwa ní lithium àtẹ̀yin tẹ́ jẹ́ politician tí yín á padà yẹ̀. Fertile land ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin tó yẹ pé kò sí ta lè dà sórí ẹ̀ tí ò ní wù. Kàn rí mọ́ pọ̀pọ̀ ta ni nínú yín ló sọ ilẹ̀ yẹn di fertile ló fi fertilizer sí. Ṣùgbọ́n tolúwa ní ilẹ̀ tó ń kún fún wàrà àti fún oyin àtẹ̀yin tẹ́ jẹ́ politician. Èwo nínú yín ló ra ọpọlọ sí orí àwọn ọ̀dọ́ tó bá bí ọmọ Nàìjíríà ní èní? Kò sí ọmọ tó ní talent Nàìjíríà yẹn o. Nigeria politicians ẹ kàn waste ẹ ní o. Tó bá bí ọmọ mi lẹ́nu ní Nigeria ti máa rọ ọmọ tí ò lọ sí technical school tó ti máa mú pálí táàtò pọ̀ tá lóun fi kọ́lé. Èwo nínú yín ló fi ọpọlọ yẹn sí ọmọ yẹn lórí? Ẹ̀tọ́ ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ kó náà ni ẹ fi rán àwọn ọmọ tí yín lọ sí school. Bani, you are sitting on gunpowder, and when the winter ti fẹ́ wá sí Nàìjíríà sí Africa báyìí ó tẹ̀ tí ń wá ṣùgbọ́n ó ti rẹ̀ pé ó ti pàtó dé Burkina Faso ó wá wọ plane ó wá sí Nàìjíríà ó ti wà ní airport báyìí Murtala Mohammed airport ní winter yẹn dé sí báyìí. Bani, it will be ugly. Ó máa ugly fún yín. Ó máa ugly kò ní ugly fún yín kẹ̀. Kí ni hope àwọn ọ̀dọ́ ní Nigeria? They are hopeless, unempowered, unemployed. Ẹ combine méjèèjì yẹn papọ̀. Unempowered, unemployed. So is equal to unempowered plus unemployed is equal to hopelessness. Kí ni hope táwọn ọ̀dọ́ ní? Lára fún ní Nigeria. Ẹ sọ hope yẹn fún mi. You make them unempowered. Kò sí ntẹ́ ṣe fún wọn. Kò sí agbára kan tí ọ̀dọ́ ní. Agbára àti ṣiṣẹ́. They are blessed with the strength láti ṣiṣẹ́. Ṣé empower wọn láti ṣiṣẹ́ yẹn? Empowerment mélòó lẹ ṣe? Ẹ bá ní à ń ṣe empowerment kìíní kan tẹ́ máa sọ pé ń ṣe. You do empowerment, giving them. Mo ti rí governor kan ní Nàìjíríà tó fún àwọn aráàlú ẹ̀ ní iṣu. Iṣu ẹyọ kan ó lóun fi empower wọn kó máa lọ gbìn. So iṣu ẹyọ kan náà máa ti bọ́nú ilẹ̀ wọn ò ní jẹun títí tíṣu ẹ máa fi wù. Bunch of wèrè òní. Ìkànnì Haúsá pé shoemaker pọ́pọ́pọ́pọ́pọ́ ó ga shoemaker kí n tó máa fi ṣe shoemaker yẹn box àpótí yẹn ó fi empower. Nàìjíríà ni governor ti fi rabbit ó fi ewúro empower àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́. Gba olè ewúro máa dàgbà jàre tó máa bímọ tó wọn máa ta ọmọ ẹ̀
wọ́n máa sin ọmọ ẹ̀ ní ìgbà wo ló máa jèrè wóró bunch of wèrè. Come to Southwest empowerment wo lẹ ń ṣe lọ empower wọn ní ọjà bàbá kí lórúkọ ẹ̀ onífìlà Awólọ́wọ̀ Ṣíbàjò lọ fún wọn 10,000 naira nínú ọjà fún 5,000 naira wọ́n ní wọ́n yá wọn ní lónìí data wọn lọ ń béèrè owó àwọn ìyá wọn láwọn ní san pa wọn san kọ́bọ̀ fún yín because you are shameless lójútì àìnítìjú Nàìjíríà ló pin tẹ́ bá ń wá àìnítìjú tóbi tó pin sí Nàìjíríà ni. Now the winter is down here in Nigeria wọ́n ti wà ní Murtala airport báyìí ó máa tó wọlé wá. Kí ni èrè tí àwọn ọ̀dọ́ tí tẹ́kọ̀ tẹ́ empower even for them to speak up with their mouth, to use the power of the tongue, kàn fi agbára tó wà lórí ahọ́n kí wọ́n fi sọ̀rọ̀. Even with that ẹ mú wọn dání báyìí ṣe rántí EndSARS ọ̀rọ̀ náà ní káwọn lọ sọ sókè ẹ yé pa wá mọ́ o wọ́n ní káwọn ọlọ́pàá yé pa àwọn ọmọ EndSARS end police brutality náà sọ pé kọ́ ọlọ́pàá yé pa àwọn ọmọ mo dẹ̀ láìkí yín pàtó kọ́ ọlọ́pàá yé pa àwọn ọmọ yẹn ìfọlọ́pàá tún pa wọ́n ṣe lẹ kó sójà lọ kí sójà lọ yìn wọ́n bọn ṣèbí kú ọlọ́pàá ni wọ́n fẹ́ kú kóńdú ọlọ́pàá mọ́ ẹ padà ní kọ́ lọ kúkú sójà ẹ mọ iye tẹ́ ẹ pa. Unempowered to speak up, to go to school, to achieve anything, to be politician. Imagine àwọn politician láti gbà tí wọ́n ti gba 1960 gbèrè independent tó pẹ́ gbà ẹ̀ ń sákú ẹ̀ ní sàkúlẹ̀tì ẹ sọ fún mi lára gbogbo àwọn tí wọ́n dókèlè ní ìwọ ni ò tí jẹ́ one ni ò tí sí ní one post or the other rí. Gọ́vnà wo ló wà àǹtí tí ò tí jẹ́ chairman níbì kan rí. Àgàgà senate yẹn senate house of rep àwọn senators wèrè yẹn many of them were governors. Ẹ ti jẹ governor bí ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n ẹ ti jẹ oríṣiríṣi jẹ senate jẹ gbájàwó still ẹ̀yìn yìí kan lẹ̀ wà ń bẹ̀. Ìtọ́ba wá pé òun ti ń dàgbà nínú yín a máa ká ọmọ ẹ̀ síbẹ̀ bí Babaláyé Muhammed bí El-Rufai bẹ́ẹ̀ ẹ pa ẹ bá mi máa dákọ̀ wọn sí comment section àwọn tó kọ́ ọmọ wọn síbẹ̀ o ẹ mọ yẹn tẹ́ ká ọmọ yín síbẹ̀. Àwọn ọ̀dọ́ ọmọ tálíkà kí làwọn rà nígbà yín jàre ọmọ mi political science ló lọ study ní school ó wà ní tó ṣe ń ṣe POS Ọlọ́run ó ṣọ ọmọ Ọlọ́run ọkàn yóò ní balẹ̀ Ọlọ́run kò ṣú ọ̀pọ̀kan yìí máa balẹ̀ ó ṣú ọ̀ fún mi ni pé kò ṣú ọ̀pọ̀kan yìí máa balẹ̀. Àwọn ọmọ tí wọ́n kọ́ political science ibo ni wọ́n ti practice ẹ̀ jàre à ń bèrè lọ́wọ́ yìí àwọn ọmọ tí wọ́n lọ kọ́ elect ní school ibo ni wọ́n ti practice ẹ̀ jàre bẹ́ẹ̀ fẹ́ ṣe anything China lè máa import wọlé àwọn Chinese náà ti máa bá yín ṣe gbogbo táwọn yẹn dẹ̀ máa lò fún yín àti China náà ti máa kó wá kò sí nǹkan tí yín tó jọ yín lójú kí ni àǹfààní ìwé táwọn ọmọ ń kà kí ni àǹfààní ìwé wẹ́ ẹ ti mọ̀ pé kò sí àǹfààní ìwé náà ní kò jẹ́ kẹ́ ṣe school sí Nàìjíríà ẹ̀ka àmọ́ tí ń lọ sílùú òyìnbó wọn lọ ń kàwé ṣùgbọ́n àwọn máa struggle pé mi ì fẹ́ jókòó sílé mi ì fẹ́ jẹ́ kúrúntù mi ì ṣàfẹ́ máa ṣe báyìí wọ́n á jáde wọ́n lọ wá owó by fire by force wọ́n lọ sí school because ọ̀rọ̀ tẹ́ fi kọ́kọ́ tàn wá láti bẹ̀rẹ̀ ayé wa bí mo bóyá ìtẹ́ ń wò mí bóyá ẹ ti gbọ́ tí wọ́n sọ fún wa wípé education is the best legacy tí òbí lè fún ọmọ. Many of our fathers many of our mothers àwọn ìyá wa bàbá wa wọ́n kọ́ wọn kọ́lé torí wọ́n gbàgbọ́ nínú òwe Yorùbá tó sọ pé ọmọ tí a kọ́ ló máa gbé ilé tá a kọ́ tà. Gbogbo ayé wọn wọ́n fi ń ṣiṣẹ́ sin àwọn ọmọ ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn ni
káwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yè kórókó bàtà mi á dún kókó ká bàtà mi á dún kókó ká bí n bá kàwé mi bàtà mi á dún kókó ká táyé kàwé ẹ bàtà rẹ akàwé kàwé bàtà wa ń wọ́ gẹrẹ nílẹ̀ ni bàtà rẹ á wọ́ gẹrẹ nílẹ̀ bàtà rẹ á wọ́ gẹrẹ nílẹ̀ tó bá kàwé ẹ bàtà rẹ á wọ́ ẹni tí ó kàwé nísìn bàtà ẹ ti ń dún kókó ká ní àwòsù. Nigeria is not what you know but who you know. Fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ní Nàìjíríà Obama kàwé ẹ bá wá débẹ̀ wá bẹ̀rẹ̀ àwọn àgbákò òyìnbó àti tí ò sínú dictionary ẹ bẹ̀rẹ̀ sí ní jùlẹ̀ fẹ́ fi kówó jẹ náà ni báyìí náà ni kẹ́tí àtijọ́ kọ̀kẹ́ ti yí òdo bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí owó lẹ́yìn wọ́n dẹ̀ pass ẹ̀ account yìí many of you lẹ́ni bags Ghana must go cash nílé tó jẹ́ hard currency owó mi ti bàjẹ́ ti bù mọ́lé. tí máa ní kí n fún yín lépè àmì ẹlẹ́ni Yorùbáwùyí ti burú jù Ọlọ́run inú bí mi. ẹ má wọrí o àwọn ọmọ yẹn ò ní fọwọ́ kàn yín wọ́n kàn máa bá yín ṣeré ni tó bá ti dọ̀la ẹ yọjú sí wọn ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ employ tẹ́ ẹ̀ empower àwọn ọmọ tẹ́ ẹ̀ fàyè ní lára àwọn tẹ́ ẹ̀ kọ́ wà jobless tó wà hopeless they have nothing to lose because they are not gaining anything. They have nothing to lose. They are not gaining anything. That is why lẹ́rìí pé tó máa náà fẹ́ ṣe kíní kan bí kò máa sùn lé ló máa ń ṣe wọ́n. Wọ́n sùn wọ́n dáná sun àwọn mọ́tò BRT ayensas. Wọ́n dẹ̀ kọ́kọ́ wọ́n dédé lọ dáná sun ensas o. They were peaceful. Ọ̀n ti tẹ̀ rán àwọn tọ́gì sí wọn láàrin. Eléyìí náà tó rán àwọn tọ́gì sí wọn láàrin. Agbọ́ pé wọ́n ti gba bánsà. Wọ́n náà ti gba bánsà oríṣiríṣi. Tọ́gì wọ́n tó fẹ́ lo ayé ẹ̀ lọ síbẹ̀. A mọ̀ pé àwọn ọ̀dọ́ kan máa jáde. Ẹ ti lọ sọ fún wọn. Ẹ ti kó wọn síbi tí wọ́n fẹ́ lọ. Wọ́n á bọ́ tàwọn á sọ̀rọ̀, wọ́n á jà fún yín. Àmọ́ ẹran títà lọ bá lọ. Àbọ̀ máa ń bọ̀. Gbogbo ṣèkàṣèkà tó bá rántí ikú Gáà. Ẹ sọ fún ẹni kó ṣòótọ́ o. Tẹ́ bá rántí ikú, ẹ lọ bèrè ikú Gáà. Ẹ mọ̀ pé yẹ kẹ́ ẹ ṣòótọ́. Ọ̀rẹ́ mi dà mí, máa da ọ̀rẹ́ mi. Ọ̀dàdé máa di méjì. Tẹ́ bá wò pé ẹ sọ́fà, ẹ sọ́nà ní, ẹ dààmú, ẹ fòró, ẹ fìtínà. Lẹ fi dé ipò yẹn pé kò easy. Gbà tẹ́ ẹ débẹ̀ náà, ẹ ojú yín ẹ fojú winá, ẹ rátàrátà bàbá àlàrúbá kò easy. So, kí tó gádà owó yẹn ṣé wá easy ni. That's why tẹ́ fẹ́ káwọn tó wà ní lékébí lù wọ́n pa. Okay. Aya ti bẹ́lẹ̀, ti bẹ́ sáré. Èso ó ti pàdúdà nsìn, ó ti ń lé ajá ọdẹ. A máa wo bí tẹ́ máa fò lọ. Ajá wọn ànú yín kó gbéra kó bẹ̀rẹ̀ sí ní sáré lọ. Eré tájá ogún ọdún sá ni. Ìrìn fàájì ni fún ẹṣin. Many of these children coming out, I won't call them children because many of them are 40, 50 pàápàá. Àtàgbà àtọmọdé àtẹwé àtọ̀dọ́ ló fẹ́ bọ́ta. Many of these guys tí wọ́n fẹ́ bọ́ síta láti wá protest. Ẹ lọ bèrè kú tó pàyà mi nù. Ẹ lọ bèrè. It's either kí ìyá síkì torí kò sí free medical care. A bẹ̀rẹ̀ sí ní lo àgbo létílé. Àgbo is working fine. Bá dé sọ àwọn alágbo tó bá kí àgbo fún mi. Ó ní iye tó máa ń kí àwọn àgbo. Ti ìyá mi akànrí kan. Ẹ bá mi mú kíní kan kíní yẹn máa wá sodo. A máa wá sodo sí wọn lára títí tó máa fi gbẹ̀mí lẹ́nu wọn. Ara àwọn ìyá tó kú bẹ́ẹ̀ yẹn àwọn ara wọn tó fẹ́ protest tí wọ́n ti dúró pé they have nothing to lose. Bàbá ọmọ mi ebi ló lù pa o. Àwọn náà ti dúró pé they have nothing to lose. Ọmọ mi kàwé kò ríṣẹ́. Ẹni tó fẹ́ fi ṣe fiance làwọn ọmọ yín ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ o. So he believe you have nothing to lose. Àwọn ẹlòmíì bíi tí brother wọn, sister wọn, fiance wọn
tó ti ń sá kúrò Nàìjíríà tó ti kú sí Mediterranean Sea. So now they have nothing to lose because they don't gain anything from you guys than ìpọ́njú àti ìdààmú. Ìfẹ́ mọ̀ ọ́ ìfẹ́ sọ lóyìnbó. So now they believe they have nothing to lose. Ojú everybody máa bó Ọlọ́run ojú everybody. Wọn ò bá yín ṣeré ṣé ń ṣeré ní abẹ́ ń ṣe àwọn kan ti rẹ́dì fún ojú yín á bó Yorùbáwùyí lọ. Ẹ bá ta ló tap send ẹ bá mi ta ló tap send TAPTAPSEND ẹ lo promo code orúkọ mi. Ẹ má lo Yorùbáwùyí o, ẹ lo Abiola TTS ABIOLA TTS. Tí wàá kọ́kọ́ fẹ́ ju owó sílé ní kẹlò ẹ gba bonus. Ẹ̀yin tẹ́lẹ̀ tí ń lò ẹ bá wa refer sí àwọn èèyàn. Ẹ bá wa sọ fún wọn ní kí wọ́n ti lo promo code Abiola TTS. Ní ẹ ṣé ọlọ́kà ẹ ṣé gbọ́n tẹ́tí dúró tù wá ẹ ṣé o. Ẹ̀yin tẹ́tí subscribe sí YouTube channel ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tẹ notification bell ní tẹ́tí jẹ́ old fans tẹ́tí subscribe ni o. And if you are seeing me for the first time, I always introduce myself after my show. My name is Yorubawuyi lórúkọ tèmi. I am the one and only Akalolu of Yoruba land. Adáwọ̀nlẹ̀ Yorùbá, ọmọjọmọ lọ, ìyẹlẹ́yìn tí ó pè méjì. Abẹni ọmọ òṣè pààrọ̀, ẹ tó máa pààrọ̀ tiwa, adéwájú federal government. Tó má dẹ̀ sáyìn ni, adéwájú Elédùmarè. Èèyàn kí Elédùmarè lójú lásán o. Ó yẹ lè kú bí 99 times. Tí lọ́n bá wá ní kórìí wọn, má jọ máa yanjú ẹ̀ láàrin ara wọn. See your mind. Ẹ ti tẹ thumb up lórí show yìí. Ẹ tẹ thumb up lórí ẹ̀kẹ́ share. Opinion ti ẹ fi sí comment section. I love you. See you on my next show. Thank you. Bye bye.